Ọlọ́run ní bá dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, Ọlọ́run ní bá dáadáa gbogbo yín, Ọlọ́run ní bàjẹ́. Ṣé rí ará àgbòrò tí wọn ò sí ní àdá òṣèlú, wọ́n máa comment lódì. In fact, mo máa ń rí ará àgbòrò tí ò sí ládà òṣèlú as a football team that is playing their ball behind the stadium. So I don't know where they locate their goalposts. Torí ọ̀rọ̀ gidi ó mọ lọ lọ́tún, ará àgbòrò mọ comment lọ sósì. Mo dẹ̀ máa ń pity situation yìí. Òótọ́ ni Àtíkù ránṣẹ́ sí mi by text. Torí Kola, you will coordinate Ọ̀ṣun for me. Mo dẹ̀ reply lẹ́yìn ìgbà tí mo lọ bá Senator Nurudeen Ademola Adeleke lẹ́dẹ̀ pé Àtíkù máa wí mà rè èwo ni kí n ṣe o. Ó sì ní Àtíkù máa mẹ́kẹ́ kí wọ́n jẹ́ àjùlẹ̀ gbaṣẹ́ yẹn kí n sì máa báṣẹ́ lọ. Mo sì dúpẹ́ òkú mẹ́. Torí èmi ìwà mi níwà kan mo ní ìwà kan. I'm a very timid person. Mi yìí sábà fẹ́ rọ́lu ọ̀rọ̀ láwùjọ. Mo máa ń fẹ́ wòran dáadáa. Torí pé mo hate kí n sì ṣe tàbí kí n sì sọ. So, nígbà tí primary ta fẹ́ ṣe yẹn tó wá tún kù ọ̀la, mo rò pé ẹ̀ ń gbọ́ mi dáadáa. Mo tún lọ sí Asokoro. Mo lọ sí Asokoro, mo lọ bá His Excellency. Mo ní primary dollar ọ̀pọ̀ ni kí n dìbò sí. Wọ́n láti kú ni. Ìyẹn Senator Ademola Adeleke. Bẹ́ẹ̀ni, wọ́n láti kú ni. Bí mo ṣe dìde lásòkòrò ní ilé wọn, mo lọ ọ̀dọ̀ Àtíkù, mo lọ gba kọ́kọ́rọ́ hòtẹ́ẹ̀lì tí àwọn tí ó dìbò, hòtẹ́ẹ̀lì tó máa dé sí, mo bẹ̀rẹ̀ sí pín kọ́kọ́rọ́ yẹn, relying on what he has told me. So, gbàtúndé ìyá mò ń gbọ́ pé mi ò lọ síbi tọ́sùn lọ. Ló fà á jẹ́ pé nígbà tí wọ́n ó yan campaign committee, mi ò gbọ́ sí, wọn ò fi lọ mí, wọn ò fi mí ṣe anything bẹ́ẹ̀. Èmi náà ò sì jà. Kó tó di pé Senator Nurudeen Ademola Adeleke wọlé ìbò ni mo ti gba ọ́fíìsì fún Àtíkù lọ́nà Ìkìrun, tá a dẹ̀ gbé fọ́tò Àtíkù bẹ́ẹ̀, tá a decorate ẹ̀ díẹ̀díẹ̀. Ìmílẹ̀ tó dẹ̀ tí Ọlọ́run bá ṣe tí Senator Nurudeen Ademola Adeleke wọlé, mo dẹ̀ abandon bẹ́ẹ̀. Oníròyìn kan náà bí mi ńgbà náà pé ńgbà tó ọ́fíìsì ti wá di méjì, èwo làwà ló mo ní ọ́fíìsì di méjì. Lọ́nà Ìkìrun àgbà kí a tó wọlé ìbò gọ́vnà ni. Nígbà dẹ̀ ti wọlé ìbò gọ́vnà, the governor becomes our leader according to the constitution of PDP. Any governor is the leader of PDP in his state. So ẹ gbàgbé ọ̀rọ̀ tọ̀nà Ìkìrun. Èmi ò bá yẹn jà, mi sì bá yẹn dùn kankan. Gbogbo wa à ń lọ ọ̀nà Ẹdẹ. And that was it. Títí àwọn tí ó yé sí, tí ó ṣèbàjẹ́, gbogbo ẹ̀ sá lọ. Bóyá náà ni a bá dìbò.
gbogbo ẹ̀ bá fọ́ kẹ́mukẹ́mu olùkàwé sì jókòó sáàyè ẹ̀ náà so bí tèmi ṣe rí bẹ́ẹ̀ jù àná. kí ni way forward fún ẹgbẹ́ PDP báyìí ní Nàìjíríà? sáré ẹni tí ń bá wa sùn lágbàá jù á lọ. Ntí ẹni tó ń léde APC tó máa ṣe jù láyé ni pé ẹgbẹ́ tó bá dojú kọ kó fọ́ ẹgbẹ́ náà kó bàjẹ́ yànmọ̀yànmọ́ kó lo àwọn ọmọ inú ẹgbẹ́ yẹn láti dájàngbọ̀n lẹ̀ kí wọ́n sì fọ́ kẹgbẹ́ yẹn ó sì bàjẹ́. Now wọ́n ti ń bá lọ sí presidency. If and when it's sworn in, I'm afraid if PDP will still remain a party. I'm just afraid. Adágún tí wọ́n ń lò against wa bí tí ẹnikẹ́sà máa gbé alọ́ court ló kú níjọ́ tí wọ́n confam Ademola as governor. Tí a bá múra dáadáa ó kàn yẹ pé ọ̀rọ̀ tèmi máa ń sharp àwọn èèyàn máa ń gbàgbọ́ pé àbò ní Kola ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá múra dáadáa wọn à ní gbúrò ẹgbẹ́ PDP mọ́ ṣùgbọ́n tá a bá múra dáadáa a máa kọ́ńkà wọn PDP ó sì padà gbàjọba just as bí PDP ṣe gbàjọba lọ́sùn after tí wọ́n ti ṣe gbogbo yánmọ̀yánmọ́ tí wọ́n láwọn máa ń ṣe máa gbọ́dọ̀ múra dáadáa títí ìbá sọ pẹ́lọpẹ́ Èdèjì lọ́sùn kò sẹ́yìn tó wọn kò lójú o èmi ò nírú owó yẹn o ní ìsìn mẹ́lòmíì tó ní kéèyàn gbé bíi 7 billion wọ́n á pín owó fún gbogbo local government wọ́n á fi mobilize àwọn èèyàn kì í kú ṣe pé bóyá wọ́n fowó bribe anybody àwa electorate náà wọ́n pín fún látẹ̀dẹ̀ lówó ribiribi owó tí ò ṣe é kà nígbà gbárù ẹ̀ yọ nínú òwò kan pàjùdé ní pẹ̀mù so mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ olóyè Dèjì Adeleke fún àlọ́wọ́ tán sì fẹ́ gbé wa. Sẹ́nitọ̀ Kola Ogunwale nínú ètò ìdìbò tó lọ yìí a ti gbọ́ táwọn kan ti sọ wípé ẹ fi bẹ́ẹ̀ kópa tó pọ̀ lọ títí nínú ètò ìdìbò tí ó lọ yìí tó gbé Sẹ́nitọ̀ Ademola Adeleke wọlé gẹ́gẹ́ bí gómìnà. Mo wá fẹ́ àjọ ṣàgbéyẹ̀wò àwọn pátẹ́ ẹ̀kọ́ nínú ètò ìpolongo ìdìbò tó kọjá lọ láìpẹ́ yìí tó sọ Sẹ́nitọ̀ Ademola Adeleke di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn tí wọ́n bá ní opinion tẹ ó jáde bóyá àwọn ẹgbẹ́ kejì wa tí àjọ ń jẹ́ PDP ṣùgbọ́n tí wọ́n sá ní àwọn ò ní gbà nítorí pé ní the 30 local government start ṣe polongo mo bá wọn attend tó 17 local governments nínú ètò polongo and mo rántí dáadáa pé nígbà tó kú bí ijọ́ 5 tí a máa ṣe final ìpolongo ní Òṣogbo à ń fọ̀rọ̀ jẹ́wọ̀ ní pálọ̀ yèyé lóà àwọn wa Dúpẹ́ Sanni ẹ̀dẹ̀ nípa bí àṣírí Oyinlola ní bí ètò ìpolongo kankan àti bí a ti fẹ́ ṣe finally mo wá ọ̀fà ara mi níjọ́ náà pé wọlélẹ̀ máa lọ bá ọmọ ọba Ọlágúnsóyè Oyinlola
l'Àbújá láti jẹ́ kí wọ́n mọ̀ pé ó yẹ jọjọ ó sì tọ́ iṣẹ́ ìsìn wọn ni láti wà níbi ìpolongo ìdìbò wọlé sẹ́nẹ́tọ̀ Nurudeen Adeleke. Mo rántí pé mo béèrè pé kán fún mi ní ẹnìkan láti kọ́ńtì ọ̀bẹ̀dẹ̀ tó máa bá mi rìn. Wọ́n sì fún mi ní ọ̀nàrẹ́bù Ọlọ́run wà láti là. Clement Akànní. Bẹ́ẹ̀ni nílé tí wọ́n dárúkọ ẹ̀ mo ọ́dà fún tíkẹ́ẹ̀tì ẹ̀ mo sì sanwó tíkẹ́ẹ̀tì ara mi náà. Mo tún sanwó tíkẹ́ẹ̀tì ti kéèké tí ó ní láti bá mi lọ láti máa lé bàbá wa àti pé òun gan ló bá mi book appointment lọ́dọ̀ Prince Ọlágúnsóyè Oyinlola. Mo rántí dáadáa pé aago 3 òru la bẹ̀rẹ̀ àjò yẹn láti kúrò láti lọ Ìlọrin torí pé plane wa máa move by 6 a.m. Àwọn gbà tá a dé Kùkúta gbé kéèké mọ rí pé tó bá ti di pé ẹlòmíì tó wà pẹ̀lú mi òun ò ní fẹ́ lọ mọ́. So èmi àtọlọ́run wà asáfọ̀gbọ́n bá sọ̀rọ̀. Ọlọ́run wà jẹ́ kó mọ̀ pé òun tó ní nǹkan míì tó máa ṣe ní Àbújá. So bàbá aṣáàbò sí bàálù láago 6. Bàtà dé Àbújá Ọlọ́run wà lọ sí àwọn nǹkan míì tí wọ́n rán látẹ̀dẹ̀. Èmi àti kéèké àgbà ilé Prince Oyinlola lọ ọmọ ọba Ọlágúnsóyè. Mo rántí dáadáa pé nígbà tá a dọ̀hún tí ọmọ ọba yọ sí wa sí tẹ̀lé òun ẹ̀. Mo sọ fún wọn pé ọmọ ọba inú mi dùn pé ẹ máa ń pa bá ṣe ń ọba jẹ ìgbà àwọ̀ kankan. Tí ọba kan bá wájà tí míì bá fẹ́ jẹ wọ́n láti yọ ọkàn ọba ẹ̀ tó ti ṣaláìsí wọ́n á fún ọba ẹ̀ tí wọ́n fẹ́ fi jẹ á jẹ wọ́n á wá bi léèrè pé kí ló ń jẹun á lò ń jọba. Mo ní ọmọọba bọ́rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ní ìsinmi àwọn torí pé gbogbo wa la ṣiṣẹ́ tá a fi sọ yìí di gómìnà ní 2003. So àwa gbọ́dọ̀ béèrè nǹkan lọ́wọ́ yín tó jẹ mọ́ ojúṣe yín ẹ má ṣe fún wa. Gómìnà tó jẹ yìí kì í sọ bá ní àbálọ́kàn yín láàyò ẹ̀ sì tí àṣìgbèrò kú fún yín. Ṣùgbọ́n ń tẹ́ gbọ́dọ̀ fi wé ọkàn yín tẹ́ ṣe fún wa fún Démọ́lá ni pé ẹ gbọ́dọ̀ borí ìtàgé káwọn èèyàn mọ̀ pé identify pẹ̀lú aspiration Démọ́lá, and that is what I have come to ask for. Ọmọ ọba sì dákẹ́ lọ tí nígbà tó máa sọ̀rọ̀ wọ́n ní distinguish ọ̀nà wọlé tó wá gbé gbà yìí ó dá o mò ń bọ̀ bẹ́ẹ̀. Bí wọ́n sọ pé àwọn ń bọ̀ mo ní ẹ̀sìn pọ̀sà mo sì dìde mo sì pé kéèké bóyá ní airport náà la bá padà mo sì lọ fún alábọ̀ ní ẹ̀bẹ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ́ final rally yẹn wọ́n wá wọ́n sì gorí ìtàgé wọ́n sì. Lẹ́yìn ìgbà tẹ́ bá ọmọọba Ọlágúnsóyè Oyinlola sọ̀rọ̀ tán tí wọ́n bẹ̀rẹ̀ sí wá ìpolongo tán wá ìtẹ́ ìṣe káyìn táwọn náà sì bá àwọn èèyàn sọ̀rọ̀, ǹjẹ́ àwọn adarí ẹgbẹ́ míì ló àwọn bíi Alhaji Suwaibu Oyedokun kankan ṣáwọn náà kópa nínú ìpolongo ìbò sẹ́nẹ́tọ̀ Ademola Adeleke? Wọ́n wà ní ìta àti parí ṣùgbọ́n èmi kọ́ mo lọ bá wọn sọ̀rọ̀. Mo gbà ní o mi ò mọ̀ o wípé ọmọọba Ọlágúnsóyè Oyinlola ló bá wọn sọ̀rọ̀.
táwọn náà fi pinnu àti wá. Àmọ́ bí ẹgbẹ́ ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ wò wá láti àtìgbà tẹ́yìn ti jẹ́ sẹ́nétọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ wo ìrìn àjò ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ wò títí dàkókò tá a wà yìí. Ṣé ẹ lè sọ pé ẹgbẹ́ òṣèlú PDP ń tẹ̀ wájú àbí ìjà àjàkú akátá ti fẹ́ sọ ẹgbẹ́ ìdákúrẹ̀tẹ̀? Kì í ṣe pé bóyá aníjà àjàkú akátá, àwọn tí wọ́n gba ìjọba lọ́wọ́ wa ni wọ́n ya ìka èèyàn àtàlákòótán, ọ̀kánjúà, wọ̀nbílíkì àti aláìmọ̀ra. Ẹ ṣáwò. Ìdí ni pé wọ́n fi owó fọ́ ẹgbẹ́ tí wọ́n bá mọ̀ pé ó lè lágbára jà wọ́n lọ. Nípa bíbá wọn kan sọ̀rọ̀ ní kọ̀rọ̀ tí wọ́n sì àtàrí wọn wájú pé ẹ má rí ṣe báyìí mọ́ ẹgbẹ́ yìí láti bẹ ẹgbẹ́ yẹn jẹ́. Ọlọ́run ló kàn sèfù PDP, àti pé mo gbà yányán wípé ìran àwọn Adeleke lẹ́dẹ̀, ìran tí máa ṣoríire ni wọ́n. Ẹ sì pé bóyá mo ń sọ yìí láti wá nǹkan kan, èmi ń sòótọ́ ọ̀rọ̀ tèmi ni. Torí tí ò bá rí bẹ́ẹ̀, àti lé àwọn wọ̀nyí kúrò lórí àpèrè ìjọba ìbálẹ̀ díẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tí a mọ̀ tí ó jẹ́ pé láti inú PDP wọ́n tún lọ dìbò fún APC nínú ẹgbẹ́ wa wọ́n pọ̀, ṣùgbọ́n Ọlọ́run sọ pé orí Adeleke orí adé ó sì dàdé o. Àmọ́ ẹ ń pé àwọn kan ṣiṣẹ́ fẹ́ gbé òṣèlú APC ní ẹgbẹ́ PDP láti bí ọdún 2010, ẹja mú ní 2014 lẹ́gbẹ́ yín tí ń gbìyànjú àti padà síjọba, bẹ̀rẹ̀ látòrí Ọ̀túnba Oyinlola Omiṣore bọ́ sórí ọmọ sẹ́nẹ́tọ̀ Ademola Adeleke lọ́dún 2018 tó tún fi di 2022 yìí. Àwọn wo ni ẹ pé ẹgbẹ́ òṣèlú APC ń lò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti gbà ń wá dàkókò yìí? Tá a bá sọ pé kílò òkun, tá a wá sọ pé ká bóyún ọgbẹ, ká gbé gbogbo wọn ìmọ́lẹ̀ gbígbọ́ ọ̀sẹ̀ fẹ́ kún òye mi. Irú èèyàn ìṣe tí a máa sọ lórí atẹ́gùn. Àgbà ajá ìbàwọ̀ jẹ àwa dáàmà. Sẹ́nẹ́tọ̀ Nurudeen Adeleke náà dá wọn mọ̀. Tẹ́ ẹ bá kíyèsí níjọ́ tá a ṣe mítìn ní ilé ẹgbẹ́ wa, Sẹ́nẹ́tọ̀ Nurudeen Adeleke dìde ó ní ẹ wá o ẹ̀yin èèyàn mi. Ṣé ti bá bàràjẹ́ àwọn ànígbà ni wọ́n ń pè bẹ́ẹ̀. Bí wọ́n bá pàdé bí mo sì bẹ́ APC pàdé, màá kíìsì APC o, màá yẹ gbà sí àwọn ànígbà. Ìdí ni pé wọ́n ti da ọkùnrin yẹn láàmú jù. Èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n tó sọ pé ó yá lẹ́ẹ̀kejì, ó jẹ́ kí n gbèdì fún akéjì. Mo sì ti fẹ́ sọ tí mo sọ nígbà àgbà lóríṣiríṣi platforms. Torí pé èèyàn náà owó tó tó yẹn lákọ̀ọ́kọ́, a sì dìbò àwọlé, wọ́n sì yí dànù. Wọ́n tún ló yá, àwọn tó gbówó mi jáde, àìdákùn o. Gbèsè owó ńlá wa náà ń ṣe. Èmi gbèdì fún ọ. So àwọn tó dìbò fún APC tí ẹ fi bínú dìbò, a mọ̀ wọ́n nínú ẹgbẹ́ wa, ṣùgbọ́n kì í sọ̀rọ̀ orí atẹ́gùn tọrọ ọmọ ẹgbẹ́ kan náà ni. Níbi tẹ́gbẹ́ dé dúró lónìí, ẹ̀rù ń bà wọ́n kan nínú ẹgbẹ́ òṣèlú PDP pé pàápàá jùlọ ẹbí Adeleke wọ́n fẹ́ fẹ́ǹsì àwọn kan nínú ẹgbẹ́ tí wọ́n ní fún wọn láǹfààní àti lè dédi ìkòkò ọbẹ̀, pé wọ́n sì ti fi hàn nínú ètò ìyẹn olóyè ẹgbẹ́ tó lọ láìpẹ́ yìí. Bó nìyẹn olóyè ẹgbẹ́ ṣe lọ? Ṣé ẹnu ẹ̀yin àgbà nínú ẹgbẹ́ ṣó tọrọ lásìkò tí ètò kọ́ngírẹ́sì ẹgbẹ́ lọ lọ́wọ́? Ìmọ̀ràn wo ló sì wà fáwọn tí ń darí ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn lọ́wọ́? Tí ìlú kan bá ti lọ lórí, ẹnu olórí yẹn lọ̀rọ̀ wà. Gbogbo àwọn tó bá kù ọ̀rọ̀ ìyànjú ni wọ́n máa fún. À ń fún lórí wa lọ́rọ̀ ìyànjú, àwa lédà Sẹ́nẹ́tọ̀ Nurudeen Adeleke. As a Congress,
lọ́nà tó gbà bófin mu a sì yan alága ẹgbẹ́ àtàwọn tí ó bá rìn ṣe rí ẹgbẹ́ tàbí country òmùlẹ́dẹ́kọ́ ló ń yọ àwọn kan lẹ̀ kí ló bóyá mò ń dìfẹ́ǹdì ẹnikẹ́ni tó ṣẹlẹ̀ lèmi bá yín sọ yìí àwọn yẹn ni wọ́n yọra wọn lẹ̀ torí jọ ẹ Erelu Olúṣọlá Abàdásà wá sí stadium àjọ jókòó àjọ complete gbogbo ohun tí a fẹ́ ṣe ní ara wọn sáà ni ṣùgbọ́n nígbà tí èèyàn bá bínú débi pé àníṣẹ́ èèyàn wá rí i pé ìbínú yìí ó fẹ́ dàbí ẹni pé personal hatred wà bẹ́ẹ̀ ni làbínú kú máa ń wọ̀ ọ́ bíbélì sì ní àwọn abínúkù mi nígbà tí wọ́n súnmọ́ mi láti jẹran ara mi wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú bí ogun tilẹ̀ dó tì ní àyà mi kì yóò fò bí ogun lè dé sí mi ní èyí ọkàn mi ó lè mo dúpẹ́ pé ọkàn Nurudeen Adeleke sì lè ó sì jagun yẹn ó sì ṣẹ́gun àṣìṣe gbogbo ẹ̀ka ṣe tó bófin. ẹ̀yà kúrò lọ́sùn sẹ́nitọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń di ààrẹ ní ọjọ́ 29 oṣù tá a wà nínú èyí tí wọ́n búra fún wọn bó lórí lọ́kàn yín pàápàá jùlọ sí ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ ṣe sọ ṣáájú fún wa ọmọ ìlú Ràgbèjì jọ nìyẹn ẹ̀yin tó wà láṣíwájú ilẹ̀ Ràgbèjì bó lórí lọ́kàn yín sẹ́nitọ̀ Kola Ogunwale kí làwọn ìrètí tí ń bẹ fún orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. èmi ò ní ọ̀rọ̀ lórí ààrẹ nítorí ààyè mi nílùú Ràgbèjì ààyè mi pẹ̀lú Bola Ahmed Tinubu àti ààyè mi nínú ẹgbẹ́ òṣèlú PDP mi ò ní gbólóhùn kan tí mo fẹ́ sọ lóde. ẹ ṣeun bàbá.